ẹni tí ò tó ní gbà tí ń dènà dé ni tàbí ẹni tí ò tó ní náà tí ń dènà dé ni ẹni tí ò tí ì gbára rẹ̀ tó lóun fẹ́ gbà ló òpùrọ́ tó múrọ́ tó fi rán agbádá tó fi rán irọ́rán bùbá àti ṣòkòtò tó fi rán rọ́fìlà tó ń tọ́ ọmọ Yorùbá kiri ohun tí ò jẹ́ tó lóun jẹ. mo rẹ́ni tó sọ pé òun ti ṣe ribiribiri òun ti ṣe iṣẹ́ ribiribi ní ilẹ̀ Yorùbá òun ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. ó sọ̀rọ̀ ó ní láyé àtijọ́ ààrẹ yìí dá jagun ẹbí léèrè ní ìgbà tó dáyé ààrẹ mélòó ló ti jagun lójú ẹ̀ ó ti yẹ kẹ́mẹ́ni tí mò ń wí ẹbí léèrè ààrẹ mélòó ló ti jagun lójú ẹ̀ rí tó ń fi irọ́ tan ọmọ Yorùbá jẹ ẹbí léèrè ogun Kírìjí ààrẹ mélòó ló jà á ogun Èkìtì parapọ̀ ààrẹ mélòó ló jà á gbogbo wa la mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò oyè Ọ̀yọ́ ni kì í ṣe oyè gbogbo ilẹ̀ Yorùbá Aláàfin ni wọ́n fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ wọ́n dẹ̀ sọ wípé inú igbó ni Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń gbé a béèrè lọ́wọ́ àwọn bàbá wa kan wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó dàbí olórí ẹlẹ́ṣọ̀ọ́ tí Aláàfin bá jagun lọ òní òdúró tí ọmọ wọlé de Aláàfin kí ló dé tẹ̀ ń tan ọmọ Yorùbá kí ló dé tó jẹ́ pé ń tẹ́ ẹ̀jẹ̀ tẹ́ sọ pé ẹ̀jẹ̀ kí ló dé tẹ̀ ń darúlú pọ̀ mọ́ ṣàpà kí ló dé tẹ́ ẹ wá ríra yín gẹ́gẹ́ bí ọ̀tá ìrù ẹkùn gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ síta lónìí kò sọ síta lánàá nígbà tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣe ọtí gbé ìrù ẹkùn jáde síta ọ̀pọ̀lọpọ̀ nínú wọn rò pé ẹ̀yìn odi tí ọmọ Adéyẹmọ wà wò ní padà wá mọ́ ṣùgbọ́n ọmọ Adéyẹmọ padà dé gìnìgìnì wa mú wọn bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ mo gbọ́ sítórì kan tó sọ ní June 12 ẹgbọ́n náà ṣé ń tà torí ẹ̀gbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kalẹ̀ nìyẹn celebration of June 12 ṣé ń torí ń tẹ́ àtorí ẹ̀ tàdá OPC kalẹ̀ nìyẹn OPC celebrate June 12 ẹgbọ́n náà this man claim that he's a 56 years old this year ẹ yọ 56 yẹ kúrò nínú age ẹ a kù 23 years 1993 a kò èlò màmá mi ìyá mi tó ṣí ọ ẹkọ ọjọ́ mẹ́ta ojú òní tìyín àmúrí yín inú mi dẹ̀ dùn ọ̀rọ̀ bí ayọ̀ ayọ̀ bí ayọ̀ bí ayọ̀ bí ayọ̀ kò ní kúrò ní ayé yín mà tá a bá yọ 23 years kúrò nínú 53 years a kù 23 years ẹ bá mi bí léèrè ọmọ 23 years àrà wo ló dá nígbà June 12 gbẹ̀dìyàn bá ń tàn yín mo ti ń sọ fẹ́yìn ọmọ Yorùbá ẹ má jẹ́ àgbàrọ́ láàyè mọ́ kẹ́nìyàn kan má tàn tó má ń tàn wá ká má tànra wa àwa tó jẹ́ pé June 12 gan éèjì ọjọ́ orí wa ti kọjá 23 years orí ọ̀fẹ́ àwọn bàbá tá a bá wọlé orí ọ̀fẹ́ àwọn bàbá Ṣítàbí bàbá Gani Dáúdù bàbá Àgùntàṣọ́lò kí n dárúkọ wọn mọ nígbà tá a fi lórí ọ̀fẹ́ tá a fi wọlé that we can say that we participate in June 12 struggle gbogbo Sẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà Mile 2 Sànyà àwa tá à ń blọọkù ẹ̀ rèé kí ni èjì Gani táwọn kan máa jáde síta pé this man performing in June 12 struggle ọdún wo náà dá OPC ilẹ̀ torí ẹ jẹ́ ká let us say the history ọdún wo náà dá OPC ilẹ̀ ọdún wo ni àwọn bàbá fẹ́ di fáṣẹ dá OPC ilẹ̀ good morning bàbá mi mo kí gbogbo yín bàbá mi Muyideen Ọlátúnjí adára fún yín Kẹ́hìndé Sọmọládé àbí ọdún wo náà dá OPC
Oòduà People's Congress nílẹ̀ látọwọ́ bàbá Frederick Fasheun 1994 àbí 1994 adẹ̀dìbò June 12 2023 yẹ ní Babangida àná June 12 after the annulment of June 12 ni wọ́n create OPC àbí OPC ti dé before June 12 ni the answer is no. Ọmọ ọdún mélòó ló jẹ́ 23 years. Àwọn bàbá Frederick Fasheun sì wà láyé ìgbà yẹn lọ. Gani Adam history come out during the time tó fẹ́ ajáke OPC máwọn bàbá Frederick Fasheun lọ́wọ́. Ọmọ Yorùbá bá ń tàn yẹn má jẹ́ àtànra wa. Ẹni tí ò tó gèlè tètè ń mí fín. Yorùbá wípé ẹni tí ò tó ní nà tí ń dènà dé ní ìyà ní ọjẹ. We must not allow this man, this boy, to fake us anymore again. Abẹ́ ẹ̀gbọ́n mi. Ẹ̀yin náà lọ bèrè ìtàn. Pé ọdún wo náà dá OPC lẹ̀. OPC in March 1994. They are not June 12. In July, ó dà pé July ni yes, around July. Around July ni wọ́n àná June 12. Abacha came on board. Ṣé 1995 ni? Tí ṣọ́gù bẹ̀rẹ̀. Ohun tó gbé Gani wọlé ni wípé OPC versus OPC kìí ṣe ìjà fún ìjàngbara Yorùbá tí a torí ẹ̀dá OPC lẹ̀ fún. Ìwọ bí ìgbà táwọn ní àwọn ọmọ onímọ́tò fẹ́ ajákì bus stop. That is what make everybody know about Gani Adam Akangbọ. The next time gbọ́ ni Gani Adam, fashion leader of OPC. Why tó fi ń parọ́ tẹ́yìn kan máa sọ pé this man has worked tremendously to the Yorùbá race. Ìyàwó Odùmarè kí ni èjì ẹ̀ ní 1994? Let us say the reality. Ló dẹ̀ wá dàbí pé àwọn àgbààgbà ti wá kú tán nílẹ̀ Yorùbá táwọn ọmọ tí ò jẹ́ nǹkan kan tí wọ́n wá ń parọ́ fún yàn. Kí ni èjì ẹ̀? During that the annulment of June 12, Baba Frederick Fasheun ṣì wà láyé, àwọn tó wà lẹ́yìn Baba Frederick Fasheun wọ́n ṣì wà láyé. Gani bẹ̀rẹ̀ wàhálà with OPC fashion leader bíi 1996. Tá ń gbọ́ OPC ń dojújà kọ́ra wọn. Àwọn OPC Baba Frederick Fasheun lélẹ́yìí o, àwọn OPC Gani Adams lélẹ́yìí, ṣé ìjàngbara fún ìran Yorùbá nìyẹn? Why this boy is faking all of you and you are still believing in it? Àtàwọn tó kó lẹ́yìn káàkiri tó ní tá bá wo ilẹ̀ Yorùbá lẹ́ni àwọn ọba tó ti latẹ́ni àwọn OPC kọjá, they are more than 1,000. It is a big slap for all the Yorùbá race. Tí Gani bá lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ tí ò sọ bá ilẹ̀ Yorùbá kan tó lè jáde síta pé you are telling lie. Tí ò bá sí ẹ̀yin àgbààgbà Yorùbá kan pé you are telling lie, ọmọ ọdún mélòó ni ẹ́? You claim that you are 56 years. Nígbà wo OPC bẹ̀rẹ̀? Nígbà wo ni OPC bẹ̀rẹ̀? OPC bẹ̀rẹ̀ in 33 years ago. Bíyá 32 or 33 years ago. Kí ló dé? Mo ní tá máa ń parọ́ fún wa, ẹ má jẹ́ káwa ó tanra wa fún ara wa. Tá bá ti rírọ́ yẹ jẹ́ ajá pé ọmọdé yìí irọ́ ló ń pa. Irọ́ ló ń pa. Gani did not fight for the Yorùbá race. Ó fight fún ara ẹ̀. That is why he was successful to hijack the OPC for the leadership of Baba Frederick Fasheun.
He betrayed Baba Frederick Fashion and the leaders. He divided the OPC into two. He caused the problem of OPC. Mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi dáadáa. And I will continue saying it. Wípé wàhálà tí ìran Yorùbá ń fèsì lénìí, tí ọmọkùnrin yóò bá kọ̀ sí wàhálà láàrin OPC, maybe we won't face it. Arithmetic tí mo gbé síta yẹn tàbí mathematics tí mo gbé síta yẹn ní kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí. A 56 years old, ẹgbẹ́ tó dẹ̀ ń claim pé òun fi ń jà fún ìran Yorùbá, wọ́n dálẹ̀ ní 1994. He started causing problem with Baba Dr. Frederick Fashion in 1996 during the Abacha regime. That is what made Mike Okiro, then a commissioner of police in Lagos State, arrest him. Tó tẹ́ máa sọ sí pé wọ́n gbé lọ sí Abuja, wọ́n gbé lọ sí kinní kankan, wọ́n gbé lọ sí kinní gbá, wọ́n gbé lọ sí kòkó bàbá ṣàsùn. Ọ̀pọ̀lọpọ̀ nínú yóò béèrè pé kí lẹ̀ ṣe, kí ló ṣe that make government of that day tán fi arrest yẹ. It's not because of this man fighting for the Yoruba race. Kì í ṣe torí pé ó ń jà fún ìran Yorùbá. Ó ń jà fún ara ẹ̀. He want to become a leader of OPC. Tó dẹ̀ ní orí ọ̀fẹ́ tó ajá kí ẹgbẹ́ yẹn mọ́ bàbá yẹn lọ́wọ́. That it caused confusion. During that time, ameye ẹ̀mí ọmọ Yorùbá tó ṣòfò. Ameye ẹ̀mí ọmọ Yorùbá ó sọ ọmọ Yorùbá di ọ̀tá ara wọn tán para wọn bí ẹni pẹran ni. Ẹ lọ wádìí dáadáa lọ́wọ́ àwọn àgbààgbà tí iṣẹ́ àwọn tó máa jáde síta tán jẹ nínú owó pipe oil tán gbà, tán jẹ nínú owó pipe oil tó gbà, tó ti fún wọn bẹ̀ tó jẹ́ pé wọn ò lè sódodo ọ̀rọ̀ mọ́. So let him know the Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ is for your alone. Kò dé Èkìtì o, mo ti ń tẹnu mọ́ tipẹ́ o. Kò dé Èkìtì. Bẹ́ẹ̀nìyàn kan bá dẹ̀ ń tàn yín ní ìkórìtà ń tà ń fèsì lọ́wọ́lọ́wọ́ yìí. Táwa ọmọ Yorùbá bá ń tanra wa. Ọmọ 23 years that time. Ẹ wò dáadáa. Kó wá ló ń jà pé òun take a lead role in June 12 struggle. Irọ́ ló pa. During that time, àwa ìwọlé Abíọ́lá à ń wọ̀ jáde ni. Tá bá fa sógun wa tán tá fà ní Ìjẹ̀ṣà express Sànyà Sẹ̀lẹ̀ dé mile 2 tó bá di ọwọ́ nǹkan bíi 3 o'clock wọ́n á kó wa lọ, àwọn tó lead wa ń gbà yẹn á kó wa lọ sílé MKO Abíọ́lá. There's nobody like a Gani. Tó bá máa tún máa sọ̀rọ̀ á ní àwọn òun wà lára àwọn tó dá nàdẹ́kọ̀ọ́ lẹ̀. Why Yorùbá believe a fake history? Tá máa parọ́ fún yín. Tó wá jáde síta ń sìn àtàwọn ọmọ tó kó síta. Àti gbogbo àwọn àfáà tó kó síta àtàwọn ọmọ tó kó síta that you are attacking ìlú ẹkùn. Ẹ tí pọ̀ tó. Ẹ tí pọ̀ tó ìlú ẹkùn ti dé. Iṣẹ́ tó lúwa bá mìíràn ìlú ẹkùn á dẹ̀ jẹ́ Yorùbá. God will deliver the Yoruba race in the hand of the Fulani. Ara àwọn àlejò ọ̀ràn táwọn bàbá wa ti gbàjọ́ wọn àná tó ń lẹ̀kùn mọ́mọ́ onílé lẹ́ni. God will deliver the Yoruba race. Tí ẹ ń gbóró àwọn èèyàn bẹ́ẹ̀, àwọn odidi gédé Ọlọ́run lájọ dúró tájọ ń rìn káàkiri. Bó ṣe máa kárí gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn tí gbà wá Yorùbá tá a bá ti sùn. Tá a bá ti sùn tí ìyè wa bá ti ń ṣì wù náà allow anybody láti máa tàn wá jẹ mọ́. Láti máa tàn wá jẹ mọ́. Every program náà ṣe tán fi make owó. Òun náà tún ṣe the remembrance of June 12. Tó bá yá apá ìtàn nàdẹ́kò. Mo ní àwọn bàbá mẹ́fà. Tó jẹ́ pé táwọn nàdẹ́kò bá ṣe mítì lọ́wọ́ àwa máa wà standby pẹ̀lú wọn ni. Ẹbí léèrè kí ni èjì ẹ̀. Ṣé ọmọ 23 years ṣé bẹ́ẹ̀ ló kàwé tó ní.
ẹ lọ wo ìgbà tí Òkìrò mú nígbà tó ń dẹgbẹ́ tó da OPC rú. Òkìrò àrẹsẹ̀ kì í ṣe torí Yorùbá, torí selfishness, torí he want to become a leader of OPC tí ẹ̀mí dẹ̀ ti pọ̀ gidi ní ẹ̀yin tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ gbà yẹn dé Ìbàdàn níbi tí OPC bá ti kojú ìjà síra wọn ilẹ̀ máa ń rọ́ ni níbi tí wọ́n bá ti kojú ìjà sí ara wọn. Yorùbá wake up, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ já wake up. We must not allow àtọ̀húnrìnwá to fake us anymore. Kájọ dìde kájọ gbára wa. Mo sọ lẹ́ẹ̀kan mo ní àgbàrá ò sọ pé òun ò ní lé wó, onílé ni ò ní gbà fún àgbàrá láti kó wó lé òun. Ẹ̀mí tó bọ́ lọ́wọ́ wọn. That is why you see all these fake afar, fake pastor, they did not attack him. Ìrú ẹkùn náà wá attack. Nígbà tán rí pé òtítọ́ ti dé, tán rí pé òdodo dé, tán rí pé ìmọ́lẹ̀ dé. Ẹ má jẹ́ ká tàn yín jẹ gbogbo ojúlówó ọmọ Yorùbá. Ẹ má ṣe jẹ́ ká tàn yín jẹ. Ohun tí ò jẹ́ ló ń pera ẹ̀ pé òun jẹ́ ni mo fi ní ẹjẹ́ àjọ wò ó. Àdìbò June 12, 1993. Wọ́n dá OPC ńlẹ̀ ní around June bí ájú August 1994. Wàhálà OPC bẹ́ jáde ní around 1996 or 1997 during the Abacha regime. Àbí bẹ́ẹ̀ kọ́ tí OPC bẹ̀rẹ̀ sí ń dojú ìjà kọ ara wọn tán para wọn bí ẹni pẹran tán para wọn bí gbàtẹ́ ẹni bẹ́ẹ̀ padìyẹ. Now ó wá jáde síta ń sì pé ìjà ọmọ Yorùbá ló ń jà nígbà tí wọ́n ṣe kí ni tí ọlọ́pàá fi gbé òun tó fi gbé òun lọ sí Àbújá. Ẹ lọ béèrè ìtàn lọ́wọ́ àwọn àgbààgbà tó ṣojú wọn. Gani did not fight for the Yorùbá race. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ tàn wá mọ̀ tàn kí dẹ̀ ṣe ìtàn ń tó ṣojú wa ni. He did not fight for the Yorùbá race. Àwa ní ká dìde ká jà fún ara wa lénìí. Àwa ní ká dìde. Mo ti sọ ọ̀rọ̀ Bíbélì ni ó ní tí májẹ̀mú tàkọ́kọ́ ò bá ní àbùkù ó ní a kì yóò wáyè fún májẹ̀mú tuntun. If this boy, or let me call him Bama, Gani Adam did not destroy the OPC, kò tún ní ìdí kí ìran Yorùbá ó máa dá èrò ẹkùn lẹ̀. Tó bá jẹ́ pé OPC ti wà ní ìgbà yẹn lọ́hùn títúndé tí Gani ò dàrú mọ́ wa lọ́wọ́ tí ò torí pé ó fẹ́ jẹ́ olórí kó kọ̀ sí wàhálà, ṣé rò pé àrà tí Fúlàní fi wá dà yìí wọ́n á rí wa fi dání? The answer is no. Ẹ̀yin tẹ́ sọ pé ó yẹ káwọn gómìnà yẹn kán dá lóhùn. Gómìnà state ẹ̀ lóòdó state tó ń kílèmù gan kò lè dá lóhùn torí wọ́n mọ̀ pé owó ló ń wá. Yorùbá ẹ má ṣe jẹ́ kán tàn wá jẹ o. Àkókò rẹ̀ láti jíjí òdodo. Àkókò rẹ̀ tí àwa ọ̀dọ́ ta gbọ́dọ̀ dìde ká jọyìn ìrù ẹkùn torí pé kí Fúlàní má bàa lù wá mọ́gbà ni o. Kí Fúlàní má bàa lù wá mọ́gbà ká má bàa fún wa mọ́gbà. We must flush our forest. Operation No Mercy for the Fulanis. Ní ìgbà kan aago 12 kọjá ìṣẹ́jú 11 ní ìgbà kan àwọn ẹ̀gbọ́n wa ṣe máa ń gbéra pé wọ́n fẹ́ travel lọ sí Ìbàdàn, travel lọ sí Èkó, ṣé wàá tún lè rìn àárín lọ́sàn-án gan wọ́n ń gbé wa. Ká má wàá sọ wípé ẹni tó rìnrìn alẹ́ èèyàn ká dẹ̀ wá àwa máa parọ́ fún wa, àwa náà dẹ̀ máa gba ẹ̀rọ yẹn lákọ̀ọ́kẹ́ ẹ̀ lóògùn ọ̀fẹ́ o. Ẹ bi wọ́n léèrè. Àrà tó dá ìjà Mile 12, ìjà Mùṣín tó fi dé Ojúwòyè, tó fi dé Ìdí Àràbà, tó fi dé Ìkọ̀tún Egbè, ìjà OPC kí ló kọ̀ sí ẹ̀? Ṣé ìjà Yorùbá náà ń jà ní àbí ìjà leadership, ìjà fashion? Tájà dé Ìbàdàn tó mú ẹ̀mí Akálà lọ
ẹ wo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tán ni Gani lè máa tàn. Gani is not for Yorùbá race. Ó ń lo Yorùbá láti make owó ni. Ó dẹ̀ ti lo Yorùbá ó ti make owó. No doubt about it. But this time around a gbẹ́dọ̀ la orí wa ká la ọpọlọ wa lẹ̀. We must not allow anybody to fake us anymore. We must not ọ̀rọ̀ tó bá rú wa lójú kátọ̀ àwọn àgbààgbà lọ kì í dẹ̀ ṣe àwọn àgbààgbà ṣá àwọn àgbà gidi àwọn tó ń kó sórí àga tán jọ ń sọ̀rọ̀ yẹ ẹ béèrè kí ni éèjì wọn ní ìgbà tán sọ ìtàn June 12 yìí kí ni éèjì wọn Ayọ̀dúnmákin gan kí ni éèjì ẹ̀ he was a secretary of Afẹ́nifẹ́re kí ni éèjì ẹ̀. A lè rí palaba bí ẹja pa ńlá àwa náà lọ́jọ́ lórí díẹ̀ mo lè máa ka àwọn more than 15 leaders tá a dìde ní Ìsúrùlérè Ìjẹ̀ṣà-Tẹ̀dó Àgùdà Ìtìrẹ́ Láwánsìn Mile 12 we are moving as a team that is nothing like a Gani Adams. Fashion OPC ló gbé Gani Adams jáde síta and he destroyed that OPC. Àwọn dèdè nìkan ṣì ń tẹ̀lé lẹ́yìn and thank God for those people who call themselves OPC in Ekiti here. They understand. Majority of them understand. Pé nígbà táwọn ò ṣọmọ àlè. Pé èrè ìdí tí àwọn fi join OPC ní ìgbà yẹn lọ́hùn rèé. Lèmi fi ń pe àwọn OPC new era reform àti ti bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ẹ ṣe ra yín lọ́kan torí a mọ̀ pé ẹ̀yin ojúlówó ọmọ ọkọ Yorùbá ẹ̀yin ò ń ṣọmọ tápà ẹ̀yin ò rẹ́dì láti ju òkò ìbànújẹ́ òkò ọ̀fọ̀ sí ilẹ̀ Yorùbá kí ọjọ́ ọ̀la wa bá lè dára ni o á dára fún wa o lẹ́ẹ̀kan sí mo tún pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá jẹ́rìí tá a bá ti dìde ẹ̀yin ọ̀dọ́ tá a bá ti dìde tá a ṣe ra wa lọ́kan a ní fi àyè ńlẹ̀ fún àwọn ọmọ àtọ̀húnrìnwá láti máa pàtàn lé wa lórí. A ní fi àyè ńlẹ̀ fún àwọn àtọ̀húnrìnwá láti máa pàtàn lé wa lórí. Ẹ filẹ̀ jẹ́ kó máa ṣe ń tó wù ú. Ẹ filẹ̀ jẹ́ kó máa ṣe ń tó wù ú. Òun ló sọ Olúwo dìdàkudà mọ́ wa lọ́wọ́ lénìí. Ẹ filẹ̀ jẹ́ kó máa ṣe ń tó wù ú. Ẹ filẹ̀ jẹ́ kó máa ṣe ń tó wù ú. Òun ló sọ Mufti Ìwó dìdàkudà mọ́ wa lọ́wọ́ lénìí. Òun ló sọ ṣe Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dá ìdàkúdà mọ́ wa lọ́wọ́ lénìí. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ torí pé ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí tá a bá fi wèrè lẹ̀ ó lè sọkún ìyá ẹ̀ jẹ́. This is time for us to say no fún àwọn ọmọ àtọ̀húnrìnwá tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ torí pé mo ti ń sọ ti pẹ́ òjò tó ṣú sókè yìí òjò Fúlàní tó ṣú sókè yìí ẹ má jẹ́ ọ̀rọ̀ lé wa lórí ẹ má jẹ́ kán yàgbé ọ̀ràn lé wa lórí èso burúkú tó fẹ́ sọ sí ilẹ̀ Yorùbá yẹ wọ́n ti ń so díẹ̀díẹ̀ ẹ tètè já káfi ohun olóòórùn tó máa lé òórùn yẹ wọlé káfi pàdé ẹ̀ torí tẹni tó kàn lénìí láàmọ̀ àmín tó máa kàn lọ́la we must not allow irọ́ àwọn tí ò tó nǹkan ìgbà kan Aláàfin ní máa ń ṣí ogun tálàfin bá máa ṣí ogun Aláàfin ò d'Èkìtì kò d'Oǹdó kò dé Ọ̀ṣun go and check the history ẹ má jẹ́ kẹ́ni kankan parọ́ fún yín mọ́ èrè ìdí tí ìlú yín fi ní Baṣọ̀run tó fi ní Balógun nìyẹn oyè Ààrẹ Ọ̀nà Kakanfò remain for Ọ̀yọ́ alone ìgbà tí ò sógun mọ́ tó di ká máa fi oyè Baṣọ̀run oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa gbowó l'Aláàfin Lámídì bẹ̀rẹ̀ sí pé káàkiri fọmọ́nì torí agbára Aláàfin Ọ̀yọ́ ò d'Èkìtì lára àwọn ìtàn táwọn bàbá wa sọ ni táwa náà dẹ́ mọ̀ tó tún ṣojú wa ọba Ìlàwẹ̀ tó ṣẹ̀ ń lọ yìí òun àti kábíyèsí kan ní fàǹfà l'Èkìtì ń bí báyìí Aláàfin Ọ̀yọ́ kọ lẹ́tà the Aláwẹ̀ tó ṣẹ̀ ń lọ yìí replying
Please don't pass your boundary. Your authority did not reach Ekiti State. And Ondo, don't pass your boundary. Go and check the record. Your forefathers. Pé agbára wọn ò dé Ekiti àti Ondo. The only person that can say something in Ekiti is Ọọ̀ni of Ife. After some while, Ọọ̀ni ló wá parí ìjà yẹn láàrin wọn. So, the authority of Ààrẹ Ọ̀nà Kakanfò, it did not reach Ekiti land. And in Ekiti here, 99% of our KPAC did not recognize OPC Gani Adams. Kí la wá ń parọ́ tán la wá fún. Ó dàbí pé tá bá dúró de Gani bí gbà tá wá fún ara wa tá ti yọ̀ǹda ẹ̀mí wa fún Fúlàní ni mo fi ń pè ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Nọ́mbà tí mo máa ń gbé jáde síta yẹ, I want everybody ẹ lọ máa pé Èkìtì state yín lẹ́yọ kọ̀ọ̀kan, join them. Ẹ jẹ́ kájọ gba ìran wa, kájọ gba ilẹ̀ wa, kájọ gba ọjọ́ ọ̀la wa lọ́wọ́ àhámọ́ àwọn Fúlàní. Ó dàárọ̀.